Hello, everyone. Hello, everyone. God bless you all. Akúsinmi ni. Ẹ̀yin ọmọ Nàìjíríà, tá bá lẹ́ni tá bá bá ní ṣe là ń dẹ̀yìn torí Ọlọ́run. Ẹ fi ọmọkùnrin yìí sílẹ̀, Mr. Aloba, Joseph Aloba, bàbá Mohbad. Ẹ sì wá dẹ̀yìn lẹ́yìn ọkùnrin yìí torí Ọlọ́run kẹ́ jẹ́ kó ní ìsinmi nínú ayé. Ẹ ti pa lọ́mọ ọmọ ológo tọ́lọ́run fún, ẹ ti pa ọmọ yẹn. Ẹ ti pa ọmọ, ẹ ti gún lọ́bẹ, ẹ ti gún pa. Ṣùgbọ́n torí ó dẹ̀ sọ wípé òun rí ẹ̀jẹ̀ òun rí aṣọ tẹ́sítẹ́ fi sóòkè ẹ̀jẹ̀ nínú yàrá ọmọ. Ṣẹ́lẹ́sọ lẹ́tún fitimize ẹni ẹlẹ́ni tẹ́ ní kò ní ìsinmi. Ẹ tún ṣe tán, ẹ tún lẹ̀ ń lọ gbé ọmọ ẹ lọ sí lẹ́yìn bàbá ọlọ́mọ. Kí ni wàhálà tó bá yín ná, ẹ̀yin Nigerians? What is your problem, Nigerians? What is your problem? Àyẹ̀ni wọ́n sọ pé tó bá lé ní tán bàbá ni wọ́n máa ń dẹ̀yìn ni. Kí ló dé ẹ sì fi ọkùnrin yìí sílẹ̀? Ẹ fọmọ ẹ̀ sílẹ̀. Ẹ ti pa Mohbad, ó sì tún Ọlọ́run fẹ́ justice. Ọlọ́run ò tí ì sin ọmọ sìn, Ọlọ́run fẹ́ justice. Kí ni wàhálà tó délé bá yín? Tẹ́ṣà ní dandan àfi kẹ́ ẹ̀ lọ sin ọmọ yẹn. Torí pé àṣírí yín ti fẹ́ tú. Àṣírí bẹ́ẹ̀ ṣe gún ọmọ ọlọ́mọ lọ́bẹ pa sínú yàrá. Àṣírí yín ti fẹ́ tú. Ẹ wá dandan ẹ lọ sí. Tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ lọ sí gbogbo àwọn ọmọ tẹ́ bí lẹ máa sin. Àṣẹ Ọlọ́run orí àpáta ayérayé tí ṣe Jésù Kristi olùgbàlà. Ó ní mo dúró lé ní òwúrọ̀ yìí. Orí àpáta ayérayé tí ṣe Jésù ni mo dúró lé ní òwúrọ̀ yìí. Tí ẹ bá fọ̀sọ̀ ọmọ ọlọ́mọ lọ gbé lẹ́yìn bàbá ẹ̀, àwọn ọmọ tẹ́ bí lẹ lọ gbé sí yẹn. Gbogbo ọmọ tẹ́ bí lẹ máa sunkún lórí wọn. Kí ló dé tẹ́ ní ìkà nínú báyìí torí Ọlọ́run? Bàbá ọmọ Ọlọ́run ò tí ì sin ọmọ òun. Ọlọ́run fẹ́ justice. He needed justice. We need justice on Mohbad. We need justice. Kí ló dé tẹ́ ń kánjú tẹ́ fẹ́ lọ bẹ́rì ẹ̀? Èyí rọ́bọ̀rọ́bọ̀ yẹn ó tún ṣe tán sí ọ ní spirit Mohbad ń wọ́rí òun ó ní kán jẹ́ kán lọ sí olórí bú abiyagba ìyẹn ìyá Mohbad ni mo bá wí yẹn. Abiyagba rádaràda ríboríbo orírọ́bọ̀rọ́bọ̀ bí àfákànyìn ẹ̀kọ́. Ó ń lọ sí spirit ẹ̀ máa wọ́rí ẹ̀ pa ní ìyá Mohbad. Tó bá jẹ́ pé ó ti mọ gbogbo àṣírí bí Mohbad bọ́n ṣe pa sínú yàrá, àṣírí ẹ̀ ti tú sí ẹ lọ́wọ́ ọmọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ò sọ̀rọ̀. Ó pàdípọ̀ mọ́ Wunmi, ó pàdípọ̀ mọ́ ìyàwó Mohbad torí ohun tó máa jẹ tí ò jẹ́ kó gbọ́n ìyá Mohbad. Torí àtẹnujẹ ohun tó máa jẹ tí ò jẹ́ kó gbọ́n. Wọ́n pa ẹ́ lọ́mọ ọmọ ológo ọmọ tọ́lọ́run ti yàn tó máa gbọ́n ìyà kúrò lára ẹ̀. Wọ́n pàdánù mọ́ ẹ lọ́wọ́. Ó tún pàdípọ̀ mọ́ wọn. Ó ṣàkìdí bọnú ilé ti ìyàwó ẹ̀ síbẹ̀. Gbogbo àwọn tán gáàgì tán pa ọmọ ẹ̀ dànù náà nìyẹn. Àwọn náà ló tún sì jókòó tì. Ó tún ṣe tán, ó tún ní ẹ̀ ń lọ gba lọ́ọ̀yà against bàbá Mohbad. Ẹ fẹ́ rí wàhálà. Ẹ ti wo bàbá Mohbad pé ọ̀dẹ̀ ni pé kò léèyàn kò ní ẹ fẹ́ wàhálà lẹ fẹ́ kàn wàhálà. Ẹ̀yin ẹ lọ sùn ẹ̀. Ẹ tún ṣe tán ẹ lọ gbé Mohbad ẹ lọ sí. Excuse me. Ẹ fọmọ ọlọ́mọ sílẹ̀. Bàbá Mohbad lòun ò tí sin ọmọ òun, ẹ fi sílẹ̀. Kí ni wàhálà délé bá yín sí? Ẹ̀yin ló bí ọmọ ni. Kí ló dé táyé yín bàjẹ́ báyìí ẹ̀yin sẹ́ẹ̀tì èèyàn kan? Ó lóun fẹ́ justice fún ọmọ òun. Ẹ dẹ̀ ní sùúrù fún. Ẹ jẹ́ kó gba justice. We need justice. Ìrọ̀lẹ́ pa. We need justice for Mohbad. Justice for Mohbad. We need justice for Mohbad. Àṣírí yín ti fẹ́ tú báyìí. Gbogbo evidence ti wà lẹ̀. We have a lot of evidence right now of how you guys killed that boy in the house.
Now you want to go and bury him so that everything will just die like that. You are a liar. You are a liar. It is not time to bury Mohbad. It is not time. Justice. All we need right now for Mohbad is justice. Justice for Mohbad. Justice for Mohbad. No one is allowed to bury Mohbad right now. The father said he's not ready to bury Mohbad right now. He needs justice. Why do you guys want to go and bury him? What is your problem? It's not your son. It's not your child. It's his son. We have to follow his instruction. Whatever Mr. Aloba, Joseph Aloba, whatever he wants, that is what we're going to do. He wants justice for Mohbad. Justice for Mohbad. Why do you guys want to go and bury him? What is your problem? Most especially, ìwọ yẹn tó pè ní Ojo àbí kí náà tẹ̀ porúkọ ẹ̀. TontoDike àti idiot ọ̀rẹ́ ìkejì ẹ̀. So náà pè ní ṣẹpẹ whatever they call her name. Ẹ̀ẹ́dẹ̀ fọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ̀dẹ̀dẹ̀yìn. Ẹ̀ẹ́dẹ̀dẹ̀yìn ẹ̀yin kọ́ ló bí. Bóyá ẹ̀yin gan wà lára àwọn tẹ́ ṣekú pa ọmọ yẹn. Ṣé gbogbo oníjìdó gang up pa ọmọ Mohbad yẹn ni? Iyabo Ojo àti TontoDike, whatever you call yourself, Tonto whatever. Ẹ fi ọmọ ọlọ́mọ sílẹ̀. Ayé tí ń ṣe yín. Ẹ fi ọmọ ọlọ́mọ sílẹ̀. Bàbá ẹ̀ lòun ò tí ì sin ẹ fi sílẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ kẹ́yìn burúkú sókè tẹ́ ẹ lọ ra casket ẹ lọ fìdí gba casket. Ẹni fún yín ní casket lọ́fẹ̀ẹ́. Ẹ lọ fi gbókùn, ẹ lọ fi ikú Mohbad gbókùn ní Ebony. Lẹ́yìn ọ̀ṣẹ̀rẹ̀ níbẹ̀. Ẹ lọ fi advertise ara yín nílé oní casket. Àrí yín ní John tẹ́ yọ ṣẹ̀rẹ̀ nílé oní casket. Ó lè jẹ́ casket àwọn ọmọ tí yín tẹ́ bí. Lẹ fẹ́ rà kẹ́ máa kẹ́yìn sókè bẹ́ẹ̀ yẹn kí inú yín máa dùn. Tí inú yín dùn ẹ tẹ̀ tún jó. Ẹ tún jó, ẹ ń jó nílé oní casket. Ẹ fẹ́ ra casket ẹgbẹ́ ọmọ yín. Ẹ ń jó níbẹ̀. Entice MD Ebony. Ẹ lọ advertise ara yín ẹ ra casket. Ọlọ́mọ lòun ò tí ì sin ọmọ kí ni wàhálà tó délé bá yín. Àmọ́ ipa ṣírí yín máa tú gbogbo yín pátápátá. Àfi tí Ọlọ́run ò bá jẹ́ Ọlọ́run mọ́. Ọlọ́run lọ́lọ́run dẹ̀ máa jẹ́ títí ayé. Àṣírí gbogbo yín máa tú ẹ̀yin tẹ́ gang up. Tẹ́gún Mohbad tẹ́gún pa. Tẹ́gún lọ́bẹ pa. Àṣírí gbogbo yín máa tú bọ́lúwa ti bẹ̀ tẹ̀mí rẹ̀ ń bẹ pẹ̀lú. Ṣùgbọ́n à ń kéde o. Ẹ gbọ́dọ̀ sí Mohbad. Ẹ gbọ́dọ̀ sí Mohbad. Ẹ gbọ́dọ̀ sí Mohbad o. Ẹ gbọ́dọ̀ sí Mohbad. It is not time to bury him. Just leave that boy alone. Leave him alone. Until his father is ready to bury him. Leave the guy alone. Don't rush. Why are you rushing? Because you're about to be exposed. Your secret is about to be exposed. So now you want to go and bury him. You want to go and bury him so that everything will just die dead. Just like that. Just like that. Why are you so wicked? Iyabo Ojo and Tonto whatever. TontoDike whatever you call yourself. Ẹ ti fi gbókùn. Ẹ ti fi ọ̀rọ̀ Mohbad gbókùn. Ẹ ti fi gbóyè ní APC. Orí yín ti burú dànù. Orí yín burú dànù. Àfi tẹ́yin náà bá bí àwọn ọmọ ti yín. Ìwọ tó bá wá sí abẹ́ page mi, tó bá wá comment orí burúkú sí abẹ́ page mi, gbogbo ọwọ́ ẹ̀ tó fi comment sí abẹ́ tó fi comment orí burúkú sí abẹ́ page mi yẹn, ọwọ́ ẹ̀ ó máa fi sin gbogbo àwọn ọmọ tó bí ni. Ògùn aládèrè. À ń gbọ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ tí mo fi ṣe iṣẹ́ tí Ọlọ́run rán mi rèé. Ó ní sí bá tẹnikẹ́ni jẹ́. Ìwọ tó bá wá sí abẹ́ page mi, tí o bá wá comment orí burúkú sí abẹ́ page mi, tó bá wá comment orí burúkú sí abẹ́ page mi, gbogbo ọmọ tó bí ló máa fọwọ́ ẹ̀ ń sin pátápátá kó tó jáde láyé. Ó ní Bíbélì rèé. Mi ò ní àfi tó bá jẹ́ pé mo fi ohun kan ohun mìíràn. Mo orúkọ Jésù tí mo pè.
àfi tó bá jẹ́ pé mo ní agbára mìíràn lẹ́yìn agbára Jésù. Tó bá jẹ́ bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ tí mi mú agbára mìíràn mọ́, tó bá kọ́mẹ̀tì orí burúkú sí abẹ́ péjì mi, gbogbo ọmọ tó bí ló máa fọwọ́ ẹ̀ ń sin. O ní ìsinmi nínú ayé. Ọmọ àjìyà kú ni mú tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad ó máa ṣẹlẹ̀ sí ẹ. Ìwọ kọ́mẹ̀tì orí burúkú síbẹ̀ o, kó ní agbára Ọlọ́run wò, ó ti dán tán ni. Ó dán tán nìyẹn. Leave that boy alone. Mr. Joseph Aloba is not ready to bury that boy. He's not ready to bury Mohbad. We are not ready. We, the family. We are the family of Mohbad. We are the family of Pastor Aloba, Joseph Aloba. We are not ready. We are not ready to bury Mohbad now. We are not ready. Until justice is being given. We need justice. We need justice for Mohbad, for Mohbad death. We need justice. We are not burying him now. The father has spoken out. When the father is ready, when Mr. Joseph Aloba is ready to bury Mohbad, he will announce to everybody. Everybody will hear about it. He will notify everybody. We are not ready now. We are not ready. We are the family of Joseph Aloba, Baba Mohbad father. We are not ready to bury Mohbad. It's not time until we get justice. We need justice for Mohbad. We need justice. Nothing will be done until we get justice. Iyabo Ojo, go and sit down. Go back to your house and sit down. You and TontoDike, whatever you guys call yourself, go back to your house and sit down. See, go and face your own problem. Face your own problem. Leave Aloba alone. Excuse me, guys. I've been so strong. I'm just coming out today. I've been so strong. But I had all this irrelevant news that Iyabo Ojo and TontoDike, they are planning to go and bury Mohbad when the father is not ready. When the father is not ready. Why can't you just leave this boy alone? Leave this boy alone. You already got you went all the way to Ebony to advertise yourself, and you said you are buying a casket for Mohbad. You are not buying casket for Mohbad. You are advertising yourself. That is your problem. That is your casket that you bought. It's not Mohbad's own. When we are ready to bury Mohbad, we're going to buy casket for Mohbad. That one that you got for free with your body, it's never anybody's problem. That is your own. You need that one for whatever you need it for. When we are ready to bury Mohbad, we are buying casket for Mohbad. Just forget about it. Leave this boy alone. Leave this man alone. Ẹ má lọ gbé ọmọ ẹ̀ ní mọ́ṣúárì sí. Ọlọ́run ò tí ì sin ọmọ òun. Kí ni wàhálà tó délé bá yín? Iyabo Ojo àti TontoDike. Kí ni wàhálà tó délé bá yín tẹ́ fẹ́ lọ sí Mohbad? Àgbà tí bàbá tó bí tó jìyà lé lórí tó lòun ò tí ready láti sin. What is your problem? Why do you want to go and bury the guy? What is your problem? Ẹgbẹ́ ẹrù ẹlẹ́rù sórí ẹ̀fọ́ àti yín lọ́wọ́. Ẹ sì dẹ̀yìn. What is the problem? Ẹ dẹ̀yìn. Ẹ fọmọ yẹn sílẹ̀. We need justice. We need justice. Ìjọba Nàìjíríà. Ẹ jẹ́ kí orí yín pé we need justice. We need justice for Mohbad. Justice for all youth in Nigeria. They are killing them as if they are killing pigs. We need justice for all Nigerian youth. We need justice. We need justice. We are crying for not because of Mohbad only. We are crying on behalf of all youth in Nigeria that are going through the same thing that Mohbad went through in life. We are crying on behalf of all youth, all Nigerian youth. We need justice. Enough is enough. Nigerian government, enough is enough. If you guys cannot do it, go and ask. Let those who will do it. Get off the White House. Get out there and let those who will do it good. Let them go in there. We need justice. We know that you guys can't go up to kill Mohbad. We know that the death of Mohbad is from the top. We know that is why you guys want to go and bury him without justice. We need justice.
And justice must be given on Mohbad. We need justice. We need justice for Mohbad. Mohbad is not going here. It's not going here. We are not ready to bury him. We are not ready to bury Mohbad. Not now. We are not ready. We, the family, we are not ready. Family of Aloba, Joseph Aloba. We are not ready to bury Mohbad. Until we get justice. Until we get justice. We need justice for Mohbad. No one is allowed to bury Mohbad now. No one is allowed to bury him. The father said no. Mr. Aloba said no. That is not ready to bury Mohbad right now until he gets justice. Why can't you guys step back and face your problem and leave this man alone? He suffered from the youth when the children were so young. He be suffering. That the stupid mother that called Iyabo Ojo, she left all the children. She left them. I had yesterday. I got so many informations yesterday. That's when those children were 2 years, 3 years. Mohbad was 8 years. When this stupid, useless woman called Iyabo Ojo, when she left, tó ti lọ gbóyún ní lọ́dọ̀ ọkùnrin mi níta. Tó ti lọ gbóyún, ó lọ́rọ̀ pẹ̀lú wọn ní lọ́rọ̀ ìwọ àti Wunmi ṣe ló ṣe bára yín mu. Torí ẹ̀jìjọ́ máa pín transformer kiri ni. Mohbad ti kọ́ lórin. Ó ní ṣe lẹ̀ pín transformer kiri ni. Ó lọ́rọ̀ ìwọ àti ẹ̀ ṣe wọra, ó wọra yín dáadáa. Ó wọra dáadáa. Torí ẹ̀yin méjèèjì ẹ̀mọ́ no. Yes ni. Tewúrẹ́ bá wa kó kìsì. Báàgùtàn wa kó kìsì. That is whom you guys are. Ẹ fi bàbá yìí sílẹ̀ until you get justice. Leave this man alone and leave Mohbad alone. Ìwọ ìyá Mohbad. Wọ́n lọ ti ké o ti òun ké kiri. Wọ́n lọ sọ pé spirit Mohbad dá ẹ láàmú. Kàn jẹ́ kàn lọ sí olórí burúkú ayé àtọ̀run ni ìwọ ìyá Mohbad yìí. Olórí burúkú ayé àtọ̀run ó ní ìwọ ìyá Mohbad yìí. Irú ẹ̀ yìí kò tiẹ̀ yẹ kó lọ́mọ sáyé rárá. Kò sí wọ àwọn tó ń kẹ́ ọmọ lójú nímú, àwọn tó ń wọ ọmọ lójú nímú, tó ń wọ ọmọ, tó máa tọ́jú wọn, tó máa ṣèkẹ́ wọn, tó máa daṣọ bò wọn, tó máa dúró tì wọ́n níjọ́ líle níjọ́ rírọ̀, wọ́n wá ọmọ wọn rí. Ìrìwọ ìgbére lásán ìwọ ìyá Mohbad yìí ìgbére robo bí àfákàn yẹn kọ. Ìwọ ló ń kígbe kiri pé kán lọ sí Mohbad pé spirit ẹ̀ ń dá ẹ̀ láàmú. Ó máa dá ẹ̀ láàmú pa ni. Torí olórí burúkú òbí ni abiyagba òbí ni ẹ́. Abiyagba ni ẹ́. Ó dá wọn ọmọ yẹn sílẹ̀ láti kékeré fún bàbá wọn. Kó máa tọ́jú wọn. Àwọn ọmọ dàgbà tó gbà tí Mohbad wá lọ́wọ́lọ́wọ́ kórí burúkú ẹ̀ padà wá. Orí burúkú náà ló dẹ̀ gbé wá. Orí burúkú orí pọmọpọmọ. Orí burúkú ẹ̀ tó gbé wá náà dídé tó dẹ́nà lọ́mọ yẹn kú yẹn. Ọmọdé ẹ̀ tún kú tó tún pàdípọ̀ mọ́ àwọn tó pa. Ó pàdípọ̀ mọ́ wọn. Ẹ fẹ́ gbà lọ́yẹ̀ ẹ fẹ́ sùn bàbá ẹ̀. Bàbá ní bàbá tó jìyà láti kékeré. Ibo lóògùn ẹ wà? Oògùn ẹ máa dá yín lẹ́jọ́. Ọlọ́run máa jẹ́ kán pín fídíò yìí. Kó dọ́dọ̀ ẹ̀ ya Mohbad. Kó dọ́dọ̀ ẹ̀. Oògùn ọkùnrin yẹn, oògùn Mr. Aloba, ó máa ṣe ìdájọ́ fún ọ. Oògùn ẹ máa ṣe ìdájọ́ fún ọ. Ẹkún ẹ̀ tó ń sun kiri pé ó kàn lọ sin Mohbad pé spirit ẹ̀ ń dà láàmú. Èbí nǹkan táwọn ọ̀gá ẹ̀ ń kọ́ ẹ nìyẹn. Àwọn ìyá ẹ̀ tó pàdípọ̀ mọ́ nǹkan tó ń kọ́ ẹ nìyẹn. Wọ́n ní kó máa da bàbá ẹ̀ láàmú pé kó lọ sin. Pé spirit Mohbad ló máa pa ẹ́ ìyá Mohbad. Spirit ẹ̀ ló máa dà ẹ́ láàmú pa. Àti sin ọmọ yẹn sìn. Àti ready. We are not ready. When we are ready, we'll let you know. We are not ready. Kí spirit ẹ̀ kó máa lé ẹ kiri. Kó lé ẹ wọ sàréè. Bẹ́ẹ̀ ṣe lé ọmọ yẹn wọ sàréè lọ́sàn gangan torí owó, torí àtẹnujẹ, torí owó tán fún ẹ, òkìdí. Ṣó yẹ kó wà nílé Mohbad ní Lẹ́kì? Tó bá jẹ́ pé a ní ìjọba gidi nílùú Nàìjíríà, ilé Mohbad ṣe ló yẹ kán sí ilé pa. Right from that day tí Mohbad ti kú, ó yẹ kán lé gbogbo àwọn wèrè tó wà bẹ́ẹ̀ kán lé wọn síta ni. Kán sí ilé yẹn pa. Kò yẹ kí èèyàn kankan wà nílé Mohbad by now. Ó yẹ kán sílì ilé yẹn pa ni right from the day tí Mohbad ti kú. Gbogbo àwọn wèrè tó wà bẹ́ẹ̀ kán kó wọn sí detention. Detention ló yẹ kí gbogbo yín wà by now. Ìtẹ̀ wà létẹ̀ tẹ̀ ń sórí burúkú tẹ̀ ń yọ bọ́ tẹ̀ ń yọ bọ̀rọ̀. Ẹ fi kú Mohbad ẹ fi ń pawó.
ẹ fi pawọ́ ẹ̀ yọ bọ̀rọ̀ ẹni kan lọ sí spirit ẹ̀ ń dà yín láàmú kò tí ì dà yín láàmú o spirit ọmọ yẹn ló máa lé yín wọ sàré àti sí we are not ready. Àwa àti bàbá I'm standing, I'm representing his father now. I'm representing Mr. Aloba, Joseph Aloba. We are not ready to bury Mohbad until we get justice. I wish we have law in Nigeria. I wish we have law in Nigeria. If that happened in America, immediately, Wunmi will be the first suspect. Wunmi will be at detention by now. Immediately, anyone that's the police went to that house and they couldn't even lay hold of anybody. And they went there for nothing. They went back for nothing and they begin to lie on phone. Because we have lawless country. We have lawless country. That is what is giving you guys chance now. You guys are supposed to be in detention. About the wife and everyone in that house, in Mohbad's house. You guys are supposed to be at detention right from the day that that boy died. You guys they're supposed to send all of you to detention and seal that house and seal Mohbad's house. And no one is allowed to be in that house if it's in America. They will seal that house until all investigation is done. But they will be roborobo, àtẹ̀yin àtàwọn ọlọ́pàá yín, àtàwọn ìjọba yín, ẹ kàn jí gbogbo ẹ̀, ẹ kàn jí roborobo, kò sí kan tó lójútùú. Autopsy, ẹ wo oṣù tá ti ń dúró de result autopsy. Nothing is out. Ẹlẹ́dàá máa ṣe ìdájọ́ fún yín. Ṣùgbọ́n à ń sọ fún yín lónìí, ẹ má sin Mohbad. We are not ready. Ìjọba ẹ fetí sí o. Ọlọ́ba Joseph Ọlọ́ba lòun ò tí ready láti sin ọmọ òun. Tẹ́ bá sin a máa gbá investigate, a máa gbé lọ yìí kúrò ní Nàìjíríà, gbé lọ sí other country. Lọ́dọ̀ àwọn tó lọ́pọlọ. Agbẹ́jọ́ yìí kúrò Nàìjíríà, gbé lọ sọ́dọ̀ àwọn. I invite àwọn tó lọ́pọlọ from outside the country. Wọ́n wá bá dá sí. Bàbá ọlọ́mọ lòun ò tí sin ọmọ òun. Kí ni wàhálà tẹ́ ní? Ẹ̀yin tẹ́ wà ní mọ́ṣúárì wherever ibi tí Mohbad wà lọ́wọ́lọ́wọ́, ẹ yá fetí sílẹ̀. Tẹ́ bá jẹ́ kí wọ́n gbé ọmọ yẹn láì ṣe instruction from Pastor Aloba. Wàhálà lẹ́kan wàhálà a ti pọ̀ lẹ́nu ẹ̀. A pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mélòó lẹ fẹ́ pa? Orí yín ti burú dànù. Ẹ pa ọmọ ológo, ẹ mú gbogbo àwọn ọmọ ológo, ẹ pa wọ́n dànù. Ẹ mú gbogbo àwọn ọmọ ológo nílùú Nàìjíríà, ẹ pa wọ́n dànù, ẹ pa wọ́n dànù. Ayé yín ti bàjẹ́ dànù. Kí ni wàhálà tó délé bá yín? Ẹ sọ pé evangelist ń ṣèpè yìí bẹ́ẹ̀ ni. Original èpè inú Bíbélì ló ti wá. Original èpè inú Bíbélì èpè gidi ti bẹ̀rẹ̀. Inú Bíbélì ló ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá mọ̀. Bọ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí agbóre. Mo sọ lẹ́ẹ̀kan sí àṣẹ ni. Àṣẹ tí Ọlọ́run mi fún mi. Mo tún fi sọ lẹ́ẹ̀kan sí. Ìwọ tó bá wá sí abẹ́ péjì mi, tó bá wá kọ́mẹ̀ntì orí burúkú, ọwọ́ ẹ̀ tí o fi kọ́mẹ̀ntì yẹn, ọwọ́ ẹ̀ tó fi táìpẹ̀ yẹn, ó máa fi gbé gbogbo àwọn ọmọ ẹ̀sìn ni. Tó bá wá sí abẹ́ péjì mi, tó wá kọ́mẹ̀ntì orí burúkú, tó wá kọ́mẹ̀ntì wèrè sí abẹ́ péjì mi, ó máa fi ọwọ́ ẹ̀, ó máa fi sin òkú àwọn ọmọ ẹni. Just stay away from my page. Stay away from my page. Èmi ò ṣe ẹni tẹ́ ń gbéra wọ́ kiri. Mi ò ṣe ẹni tẹ́ ń drag kiri. Tẹ́ bá comment ránù sí abẹ́ page mi. Wàhálà lẹ́wọ̀, wàhálà gidi lẹ́wọ̀. I'm still saying it on behalf of Pastor Aloba, Joseph Aloba. You are not allowed to bury Mohbad. Do not go to that corpse. Don't touch Mohbad's corpse. Leave that guy alone. It is not time to bury him now. We need justice. Until we get justice, no one is allowed to pick a Mohbad corpse. Until we get justice, it's not allowed to bury. It's not allowed to just leave his corpse alone where it is now. The father said he's not ready to bury, and we are not even ready. We are not ready to bury Mohbad until we get justice. Ìjọba Nàìjíríà, ẹ jẹ́ kí orí yín kó pé. Ẹ tètè pé àwọn arónú yín kẹ́ pé ọ̀dọ̀ fíbẹ̀, kẹ́ jẹ́ kó orí yín kó pé. Àgbọ́ tó ní CCTV ilé yẹn, ilé Mohbad, pé ó ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ̀yin bọ́ sórí ọ̀la ẹ parọ́ jọ.
torí pé ìyá Wunmi ti jẹ́ ọlọ́pàá. All right. Gbogbo yín lọ́wọ́ Ọlọ́run máa bà pátápátá. Gbogbo yín lẹ máa jìyà ẹ̀ṣẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí àtẹ̀yin tẹ́ ń parọ́ tẹ́ rí òótọ́ nílẹ̀ tẹ́ ń pa irọ́ lórí ọ̀rọ̀ Mohbad. Gbogbo yín lẹ máa jìyà ẹ̀. Gbogbo yín pátá ogun ọ̀run máa jẹ yín níyà. Ẹ̀mí àwọn wòlíì máa jẹ yín níyà. Spirit Mohbad kan ò ní sùn ó máa jẹ gbogbo yín níyà. Ẹ fi cups ẹ̀ sílẹ̀. CCTV ilé ẹ̀ ṣiṣẹ́. Ẹ̀yin ọlọ́pàá débẹ̀ ní kò ṣiṣẹ́. Ẹ̀yin ò tiẹ̀ lóòótọ́ kankan lẹ́nu láìṣe yín sí yín. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà. Ìkà ló kún ọwọ́ yín. Ẹ ní òótọ́ ẹyọ kan báyìí lẹ́nu. Ìkà ṣá ló kún ọwọ́ yín. Irọ́. Ibi kẹ́ rí dúdú kẹ́ máa pè ní funfun tẹ́ bá ti rówó. Ibi kẹ́ rí dúdú kẹ́ máa pè ní funfun. CCTV ò ṣiṣẹ́. Ìgbà tí CCTV ò ṣiṣẹ́ ńkọ́. Irú idiot nùnẹ́tì ti ìyàwó Mohbad. Immediately ló yẹ kẹ́ jù lọ kẹ́ lọ lock up kẹ́ gbé lọ sí detention. Ọ̀sì tó bá tó jẹ́wọ́ ikú tó pa ọkọ ẹ̀. Èèyàn wà nílé pẹ̀lú ọkọ ẹ̀ ń sọ pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ báwo lọkọ ẹ̀ ṣe kú. I don't know. I don't know. You don't know what? Are you crazy? Are you out of your mind? Are you out of your mind? You don't know what? And you're in the same house, under the same roof. You don't know what? You don't know what killed your husband. Stupid thing. You think everybody are stupid like you? You think everybody are stupid like you? Adẹ̀ tí sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wèrè tó wà níbi mímọ́ bí tó lóun wà tiẹ̀. Òun náà bẹ́ sórí kí ni ó bẹ̀rẹ̀ sí ní sọ story òun máa sùn kẹ́. Mélòó ló fẹ́ sùn? Ẹ̀gbọ́n Wunmi. Ìmọ̀ tó ń pe orúkọ ẹ̀. Mélòó ló fẹ́ sùn náà? How many do you want to sue? How many people do you want to sue? Go ahead. Wàá rí pé ìwọ gan ló máa jẹ ìyà ẹ̀. Ìwọ la jìyà ẹ̀. What is the problem? Why are you guys so wicked in Nigeria? Why are you so wicked? Why are you guys so wicked? Ẹ̀yin ìjọba kẹ́ máa rò tán lẹ̀ kẹ́ máa mú irọ́. What is the problem? Why? Kẹ́ máa tẹ̀lé sòótọ́, kẹ́ máa lè tẹ̀lé òótọ́. Gbogbo àwọn tẹ́ bá nílé Mohbad ló yẹ kẹ́ ti gbé kẹ́ ti jù sí detention, including his mother. Gbogbo wọn detention ló yẹ kí gbogbo wọn wà. Tàbúrò èyí tó tí ò fẹ́ jẹ́ wọ́n tiẹ̀ tó ló ọmọ rádaràda. Wọ́n pa ẹ̀gbẹ́ ẹ̀ lójú ẹ̀gbẹ́ ẹ̀ tó ń fún ẹ lóúnjẹ tó ń bọ́ ẹ. Wọ́n pa lójú ẹ̀ o lè sòótọ́ o lè sọ̀rọ̀. Wọ́n ní kò sọ̀rọ̀ ní kóòtù kí ló pa ẹ̀gbẹ́ ẹ̀. Ó ní inú run ẹ orí ń fọ́ ẹ. Ó jẹ́ má jẹ́ kó rí ń fọ́ ẹ pa. Ó jẹ́ má jẹ́ kí inú kó run ẹ pa. Ìyà tí bàbá oníbàbá jẹ nígbà tó ń kọ yín kiri tí ìyá yín bára dáradá lọ tó da àwọn ọmọ sílẹ̀ ti bàbá. Ìyà tí bàbá yín jẹ lórí yín ní kékeré kó tó kó yín dàgbà kẹ́ tó dàgbà tó yìí. Ó jẹ́ má jẹ́ kí ìyá ni bí ẹ wò. Ó jẹ́ má jẹ́ kí ogún bàbá yín kó bí ẹ wò àdúrà. Ó jẹ́ má jẹ́ kí ogún bàbá yín bí ẹ kó béèrè lọ́wọ́ ẹ. Kó yá sọ tójú ẹ bá rí lórí ọ̀rọ̀ Mohbad. A ti sọ fún yín o. TontoDike àti Ojo, whatever they call Iyabo Ojo and TontoDike whatever. Don't bury that guy. It is not time to bury him. Don't bury him. Don't bury Mohbad. We are not ready. We need justice. We need justice. We need justice for Mohbad. We need justice for all youth in Nigeria. We need justice. Justice we need. Mo tún sọ lẹ́ẹ̀kan sí. Ìwọ tó bá wá comment orí burúkú sí abẹ́ page mi tí ẹ ti bàjẹ́. Tó bá wá comment orí burúkú sí abẹ́ page mi tí ẹ ti bàjẹ́ ni mo sọ yẹn. Wàláì orúkọ Jésù ni. Gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa fọwọ́ ẹ̀ ló máa fi sin, ló máa fi gbé sin. Tó bá comment wèrè sí abẹ́ page mi, gbogbo àwọn ọmọ tó bí ló máa fọwọ́ ẹ̀ ń gbé sin. Ọwọ́ ẹ̀ tó fi comment orí burúkú sí abẹ́ page mi yẹn. Bógo ti jẹ́ ti Ọlọ́run torí mi wá sí abẹ́ page ẹ̀. Ohun tó wù mí ni mo lè ṣe ní orí page mi. Free country ni mo wà. With free speech. Ohun tó wù mí ni mo lè ṣe ní orí page mi. Kò sí tó kẹ́ mi pẹ́ kó wá sí orí page mi wá listen. Tó bá wá sí page mi tó wá comment orí burúkú, you are in trouble. You will go for it.